àdúgbò Ògùsà ní gbogbo àwọn ọba ìpínlẹ̀ Plateau ti láǹfààní láti péjúpésẹ̀ lábẹ́ àkóso olóyè kábíyèsí ọba aláyélúwà onílàsọ ti ìlú ìlàsọ. àwọn olóṣùwájú ikọ̀ àwọn lọ́balọ́ba ọ̀hún láti péjúpésẹ̀ síbi ìpàdé pàtàkì èyí tó wáyé lábẹ́ àkóso olóyè Razak Ewenje Sohen. àkòrí ìpàdé ọ̀hún ló dá lórí ara àwọn iṣẹ́ tí hókàn sẹ́yìn àwọn àgbààgbà tí ìjọba ìbílẹ̀ ti ìlú Ìsàkété ti ń sáré ẹ̀ látìgbà tí ó ti pẹ́ ìpè kẹnu ìpínlẹ̀ Plateau kó ṣọ̀kanṣo ní pàtàkì àwọn ládéládé àti àwọn lóyèlóyè. lásìkò tí ọ̀rọ̀ ń ti ẹnu rẹ̀ jáde bàbá wa Razak Sohen tí gbogbo èèyàn mọ̀ sí Ewenje ó ṣe àlàyé pé dandan ni kí ẹnu àwọn ọba ìpínlẹ̀ Plateau kókò láti lè jẹ́nu àǹfààní èyí tí ó kan ìpínlẹ̀ Plateau lápapọ̀ lábẹ́ ìṣàkóso ìjọba tuntun tí ó ń wọlé bọ̀. ọba wo náà wọn hùn gbogbo ohun ni wọn ń ṣe sọhùn bẹ́ẹ̀ déwì dáṣẹ wọn ti ṣọhún kan mọ ojú àìmọye lè bó wọn nílò wọn dọhùn. àwọn náà wọn gbé bí èrò ẹni káwọn náà dùn wọn lẹkẹ ìyẹ ẹnu wọn lè kù sí dirẹ ní gbogbo olú Plateau bí ìyẹn ojú pé rí bẹ́ẹ̀ wọn ìbò wọn bá ń dé àbáwọn àjèjì bá ń dé olùtọ́níjíkú tọ́nu tẹ́nu wọn máa dé wọn máa dé Kétu ọmọdé pòbẹ ọmọdé Àjàwẹrẹ ọmọdé ibi kànbíkàn fún káàdì sàké gbogbo ohun yẹn jẹ́ lu Plateau. àwọn kò sì sí nǹkan yẹn fún létí mo fún sọlí bí Ọlọ́run bá kẹ́ èmi mùsùlùmí ni mí lọ́lọ́run kẹ́ mi bí mo wọ bí sẹ́ni mo lọ Mọ́kà lọ gbé Basilique mo lọ gbé Kábà Oliver Arabu wọn gbé Kábà fún wọn gbé Plateau bí arábọ̀lì wa wọn ní bá ní wọ́n yípo Kábà yìí náà Plateau wọn bí ẹ̀gbọ́n mi bàbá mi Gbangbadé bá sì lọ Jerusalem ẹlẹgbẹ Basilique ni wọn fẹ́ gbé wọn Plateau yìí àwọn ìbò àlìwá Plateau wọn àlìwá àmọ́ àwọn chẹchẹ lọba valorize wọn yẹn jẹ kùtù yóò jẹ àwọn àbáláyé wọn yáa ní lọba valorize rẹ Plateau bí ìbò wa àràbà wa. ní ìtẹ̀síwájú kábíyèsí onílàsọ ti ìlú ìlàsọ gbà ọ̀rọ̀ láti sọ di mímọ̀ fún gbogbo àwọn ènìyàn tí ó wà ní ìkàlẹ̀ lórí iṣẹ́ takuntakun tí Razak Ewenje tí ó gbéṣe kó lè bá rí àwọn ọba wọ̀nyí kó jọ. ọ̀rọ̀ bàbá àti ọmọ òun láti kò ní àlàyé tí bàbá wa olóyè Gbangbadé tí ó sọ di mímọ̀ nínú ìjókòó ọ̀hún pẹ̀lú ìlépa kí àwọn náà lè wà lábẹ́ àkóso ìjọba tuntun èyí tí ó ń bọ̀. ọ̀gbẹ́ni Abdulrazak Ewenje rọ gbogbo àwọn ará ìlú láti jáde lọ́pọ̀ yanturu kí a lọ dìbò yan ẹni tí ìjọba ààrẹ Patrice Talon tí ó fà kalẹ̀ tí í ṣe arákùnrin Rọ̀mí Wàdáyìn pẹ̀lú arábìnrin Ṣàbí Tàlátà. ní ìparí ohun gbogbo àwọn tó wà ní ìkàlẹ̀ láǹfààní láti fèsì sí ọ̀rọ̀ tí ó ṣe pàtàkì. akọ̀wé ẹgbẹ́ àwọn ọba náà ìyẹn kábíyèsí ọba Abdulaziz pápá yìí ẹ gbọ́dọ̀ tí wọ́n sọ lẹ́nu ọ̀pá gbóngbóng iléeṣẹ́ wa. ní àárín gbogbo àwa ọba Plateau a rí i pé ní Plateau yìí ìlú wa kún fún gbogbo èròjà tí ó jẹ́ ti ìṣẹ̀ṣe àti ìdàgbàsókè fún àwọn ohun ìṣẹ̀ǹbáyé tí ó yẹ kí àwọn ìjọba kan gbé lárugẹ. ìtorí ẹ̀ la fi kóra wa jọ lónìí pé ọmọ wa èyí tí bàbá wa Patrice Talon tó ti yọ fún wa tó bá ṣiṣẹ́ láti bíi ọdún mẹ́wàá sẹ́yìn tó gbé orí yọ tí wọ́n ní ká fi sí ipò láti lè jẹ́ kí ìlọsíwájú kó bá iṣẹ́ tí ẹni tí ó wà níbẹ̀ nísìnyí ṣe la ní kí gbogbo wa pátápátá ká dìbò fún ká jáde ní ọjọ́ ìdìbò ní ọjọ́ 12 oṣù kẹrin ọdún tí a wà nù ẹ̀ kí gbogbo wa ká tún jáde kìyẹ́kìyẹ́ gbogbo ọmọ ọlọ́ọ̀ Plateau ká jáde lọ́kùnrin lóbìnrin ká fi ọwọ́ sí inú ìbò yìí ká wá di ìbò yìí fún ẹni tí bàbá wa Patrice Talon gbé jáde tó jẹ́ onímọ̀ ìjìnlẹ̀ tó lè jẹ́ ẹni tí ó gbé ògo ilẹ̀ Benin yọ kí ìrọ̀rùn kó lè gbé fún tọmọdé tàgbà àti ìtọkùnrin tóbìnrin kí ìlọsíwájú kó wà fún ilẹ̀ Benin. kábíyèsí ọba Adéwọrí Ìwàlóye alájàwọ̀rẹ̀ ti ìlú Àjàwọ̀rẹ̀ tí ó wà ní ìkàlẹ̀ gẹ́gẹ́ bí àgbà ọba nípìnlẹ̀ Plateau gbólóhùn tí wọ́n fi léde rèé nígbà tí wọ́n ń sọ̀rọ̀. oníjìwà dáyìí ègùn lọ́sọ̀ọ́ pé ẹ̀ṣẹ̀ sílẹ̀ làbọ̀ abá ìwọ̀n ṣe sílẹ̀ ní fẹ́ jèrè ọ̀nà àrètí àjẹ́ gbogbo àjẹ́ tọkùnrin sí wàhálà kan ó sì tún ìlú ọ̀rọ̀ kóòtù máa gbàmọ̀ràn ẹ̀yìn ìyẹ́wò ìsàlẹ̀ sí eré ọwọ́ ìjọba ẹ̀yìn débìtẹ́ àwọn mínísì wọn kó máa wú tọ́ọ̀nà yọ́sìn wọn ò sì ní ṣì í ṣe fún òun náà sì ní ṣì í ṣe fóònì nítorí
àti dédìí ẹ̀ ó yìí dídí ọba mẹ́wàá ìgbọ̀n mẹ́wàá àmọ́ ayọ̀ ni má jẹ́. Honorable Joseph Bangbade òun náà tún ṣe àlàyé gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ àwọn àgbààgbà ti ìlú Ìsàkété èyí tí ó wà ní ìkàlẹ̀ ó ṣe lálàyé lójú àwọn ọ̀nà èyí tí ó yẹ kí á tọ̀ kí ó má dé wípé gbogbo ìgbà tí wọ́n bá ń pe ìpínlẹ̀ Plateau kò ní rí tiẹ̀ níbẹ̀. Àwọn lóbalóba wà ní ìkàlẹ̀ gbogbo àwọn ọba ìpínlẹ̀ Plateau ló péjú pésẹ̀ ní ọjọ́ 21 oṣù ìkẹta ọdún 2016 láti fìtìgbéyàwó ọ̀rọ̀. Àwọn ọba ti dìde báyìí o lẹ́yìn Rọ̀bí Àdàwádá yìí pẹ̀lú arábìnrin Ṣàbí Tàlátà láti lò lo àǹfààní ńláńlá tí ó wà níwájú wọn yìí láti lè sọ fún ìjọba àpapọ̀ wípé iṣẹ́ rẹ̀ ń tẹ́ àwọn lọ́rùn. Ẹni okùn àtijọ́ ni wọ́n ní à ń sọ tuntun mọ́ ní gbólóhùn ọ̀rọ̀ tó fi ìṣàkóso ọ̀hún lélẹ̀ fún gbogbo àwọn lọ́balẹ́ba èyí tí ó yọjú síbẹ̀. ká sọmọṣùlá tó ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ̀ TV. Ọ̀sọ́lọ̀ TV. ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.